donné wairi. Maintenant go viwa ou vieti monoga agwa mawayao. Voilà wo. Wa subscribe to Ace Black TV channel. Wa me na Adam yin one of there. You go me agijo. Yeah, you. Papureo,
repo, ọgbà kí ó yá. Àmẹ́rí ìsẹ̀tí bóyá lọ repo. Ọgbà kí ó yá, ọgbà kí ó yá lọ repo, ọgbà kí ó yá. Wapa kí ó yá lọ repo, wapa kí ó yá. Àmẹ́rí ìsẹ̀tí bóyá lọ repo. Ọgbà kí ó yá, ọgbà kí ó yá lọ repo, ọgbà kí ó yá. Sapa kí ó yá, wapa kí ó yá lọ repo, sapa kí ó yá. Àmẹ́rí ìsẹ̀tí bóyá lọ repo. Ọgbà kí ó yá, ọgbà kí ó yá lọ repo, ọgbà kí ó yá. Sapa kí ó yá, wapa kí ó yá lọ repo. Sapa kí ó yá, wapa kí ó yá lọ repo. Àmẹ́rí ìsẹ̀tí bóyá lọ repo. Ọgbà kí ó yá lọ repo, ọgbà kí ó yá. Àmẹ́rí ìsẹ̀tí bóyá lọ repo. Ọgbà kí ó yá, ọgbà kí ó yá lọ repo, ọgbà kí ó yá. Eriuje. Ago sabi obo ago sabi obo. Otun náà lẹ́nu tó sàrọ̀ pa máa bímọ. Eriuje. Agel
yìí ná máa lọ sàrà o. Àsopọ̀ yìí ná máa lọ sàrà o. Àsopọ̀ yìí ná máa lọ sàrà o. Àsopọ̀ yìí. Àsopọ̀ yìí ná máa lọ sàrà o. Àsopọ̀ yìí ná máa lọ sàrà o. Àsopọ̀ yìí ná máa lọ sàrà o. Àsopọ̀ yìí. Àsopọ̀ yìí ná máa lọ sàrà o. Àsopọ̀ yìí ná máa lọ sàrà o. Àsopọ̀ yìí ná máa lọ sàrà o. Àsopọ̀ yìí. Ná máa lọ sàrà o. Àsopọ̀ yìí ná máa lọ sàrà o. Àsopọ̀ yìí. Uwi baba wa ina tuti Jésù mọ́ o. Uwa lọ́lọ́ wa ina tuti Jésù mọ́ o. Ìjà èrò náà pọ̀ ènìyàn o. Ẹ̀yin rẹ̀ dé hallelujah. Uwi baba wa ina tuti Jésù mọ́. Uwa lọ́lọ́ wa ina tuti Jésù mọ́ o. Ìjà èrò náà pọ̀ ènìyàn o. Ẹ̀yin rẹ̀ dé hallelujah. Akawe efera. Ọba ẹsẹ̀ ti wá. Akawe efera. Ọláyé sẹ́yìn. Akawe efera o. Akawe efera. Ọláyé sẹ́yìn. Ìsànà wo èmi ọ̀yìn wọn ni. Akawe efera. Ọláyé sẹ́yìn. Ìsànà wo èmi yá. Akawe efera. Akawe efera ni o. Ọláyé sẹ́yìn. Ìsànà wo èmi yá. Akawe efera. Akawe efera ni o. Ọláyé sẹ́yìn. Ìsànà wo èmi yá. Akawe efera. Akawe efera ni o. Ọláyé sẹ́yìn. Akawe efera. Akawe efera ni o. Ọláyé sẹ́yìn. Ìsànà wo èmi yá. Akawe efera. Akawe efera ni o. Ọláyé sẹ́yìn. Sẹ́pẹ̀sẹ́pẹ̀ máa mọ̀, pàlàbà ẹ̀ta lè gbé yẹn máa mọ̀, nọ́mbà tí ẹ bá kọ́ ní kókó kọ́ ló jẹ́. Àṣepẹ̀ náà dé. Sẹ́pẹ̀sẹ́pẹ̀ máa mọ̀, pàlàbà ẹ̀ta lè gbé yẹn máa mọ̀, nọ́mbà tí ẹ bá kọ́ ní kókó kọ́ ló jẹ́. Ìwé mẹ́sẹ̀ pàgọ́. Sẹ́pẹ̀sẹ́pẹ̀ bò, sẹ́pẹ̀sẹ́pẹ̀ bò, ẹ̀yin náà ṣe bá lóore òwòye. Ìwé mẹ́sẹ̀ pàgọ́ náà dé. Sẹ́pẹ̀sẹ́pẹ̀ ẹ̀yin náà ṣe bá lóore òwòye. Sẹ́pẹ̀sẹ́pẹ̀ máa kọ̀, pàlàbà ẹ̀ta lè gbé yẹn máa kọ̀, nọ́mbà tí ẹ bá kọ́ ní kókó kọ́ ló jẹ́. Ìwọ ṣèpè náà ò dé. Sẹ́pẹ̀sẹ́pẹ̀ máa kọ̀, pàlàbà ẹ̀ta lè gbé yẹn máa kọ̀, nọ́mbà tí ẹ bá kọ́ ní kókó kọ́ ló jẹ́. Ìwé mẹ́sẹ̀ pàgọ́ náà. Sẹ́pẹ̀sẹ́pẹ̀ ẹ̀yin náà ṣe bá lóore òwòye. Ìwé mẹ́sẹ̀ pàgọ́ náà ò dé. Iye.
Ayi balẹ̀ pé ìyàwó ẹ̀ máa kọ̀ ẹ̀yìn lọ o. Ìyẹn bá wíwá méjì mọ́tò rúta wíwẹ̀ máa tẹ̀. Níyà yé sisi, níyà yá pátá, ẹsẹ̀ ti sùn náà wá. Ọ̀nà ẹsẹ̀ ti sùn nù oko. Ẹsẹ̀ ti sùn nù. Ayé mẹ́fà náà. Èmi nìkan lágbàdá yẹn ti bọ́ ìjọba fún. Ìwé kùmẹ̀ kí a kú wa. Ẹsẹ̀ ti sùn nù. Ayé mẹ́fà náà. Èmi nìkan lágbàdá yẹn ti bọ́ ìjọba fún. Ìwé kùmẹ̀ kí a kú wa tó. Èmi nìkan lágbàdá yẹn ti bọ́ ìjọba fún. Ìwé kùmẹ̀ kí a kú wa tó. Èmi nìkan lágbàdá yẹn ti bọ́ ìjọba fún. Ìwé kùmẹ̀ kí a kú wa tó. Èmi nìkan lágbàdá yẹn ti bọ́ ìjọba fún. Ìwé kùmẹ̀ kí a kú wa tó. Èmi nìkan lágbàdá yẹn ti bọ́ ìjọba fún. Ìwé kùmẹ̀ kí a kú wa tó. Èmi nìkan lágbàdá yẹn ti bọ́ ìjọba fún. Èmi rẹ̀ kí n jẹ́ mi tó. Èmi nìkan lágbàdá yẹn ti bọ́ ìjọba fún. Ayé mi mi bọ́ kárí àtó. Èmi nìkan lágbàdá yẹn ti bọ́ ìjọba fún. Ìwé kùmẹ̀ kí a kú wa. Èmi nìkan lágbàdá yẹn ti bọ́ ìjọba fún. Ìwé kùmẹ̀ kí a kú wa tó. Èmi nìkan lágbàdá yẹn ti bọ́ ìjọba fún. Ìwé kùmẹ̀ kí a kú wa. Èmi nìkan lágbàdá yẹn ti bọ́ ìjọba fún. Òṣè. Oyè tí mo gbé náà kú wa tó. Iṣẹ́ pé nana yàwó ẹ̀ máa kó iye ló. Ìṣèpè náà ọ̀nà sẹ́sẹ̀ o. Iṣẹ́ pa yàwó ẹ̀ máa kọ̀. Yàrá wáyé rẹ̀ ò lè rà lókè mọ́. Efa kìnìún eke ọba mama ọ̀fẹ́ ló ná. Oyè tí mo gbé náà wù wẹ̀ tó. Ẹ̀yin sákọ̀ gbé náà wù wẹ̀ tó. Baba Frank, ẹ̀yin sákọ̀ gbé náà wù wẹ̀ tó. Ìyá rẹ̀ láyé rẹ̀ kọ́kọ́ wẹ́rẹ́ ní yé mẹ́. Mama blessing one of those gan. Ìyá rẹ̀ láyé rẹ̀ kò tẹ́lẹ̀ lórí wo kélékélé. Ẹ̀yin sákọ̀ gbé náà wù wẹ̀ tó. Ẹ̀yin sákọ̀ gbé náà wù wẹ̀ tó. Ìyá rẹ̀ láyé rẹ̀ ó tàsí lẹ́gẹ̀dẹ̀ bàbá. Bàbá tó ń tó. Ota tó ń tó mẹ́gẹ̀dẹ̀ rà mẹ́. Ọ̀rọ̀ èmèrò náà ò tọ́. Ìyá rẹ̀ nù wà kájọ́ rẹ̀ orí ẹ̀ tí kò wù wà tó. Iṣẹ́ pé nana yàwó ẹ̀ máa kó iye ló. Ìṣèpè náà ọ̀nà sẹ́sẹ̀ o. Iṣẹ́ pé nana yàwó ẹ̀ máa kó iye. Ìṣèpè náà ọ̀nà sẹ́sẹ̀ o. Ìyá rẹ̀ láyé lérà mi lókè mẹ́. Efa kí mẹ́rin lágbóhùn o. AKA ọmọ one of Italy. Bàbá Frank ẹ̀yìn sáàkì wé pẹ̀lú o. Ìyá rẹ̀ láyé ló gbogbo mẹ́rin níye mẹ́. Mama Clinton one of Frankfurt. Ìyá rẹ̀ láyé rẹ̀ mọ̀sẹ̀ mẹ́rin ní mo. Kélékélé ẹ̀yìn sáàkì ọgbẹ́ náà mú pẹ̀lú o. Iṣẹ́ pé nana yàwó ẹ̀ máa kó iye o. Ìṣèpè náà ọ̀nà sẹ́sẹ̀ o. Ẹ̀wọ̀n náà dé ẹgbẹ́ ìyá rẹ̀ àgọ́gọ́. Dixie Osage, ìyá rẹ̀ láyé rẹ̀ mọ̀sẹ̀ mẹ́rin ní mo. Kélékélé ẹ̀rọ àná ọ̀gbẹ́ náà mú pẹ̀lú o. Dixie Nancy, Oyotake, MD Dixie service ìrànlọ́kì ọ̀pọ̀ ẹ̀pẹ́. Dixie Nancy, Oyotake, MD Dixie service ìrànlọ́kì ọ̀pọ̀ ẹ̀pẹ́. Iṣẹ́ pé nana yàwó ẹ̀ máa tó iye ló. Ìṣèpè náà ọ̀nà sẹ́sẹ̀ o. Ìyá rẹ̀ láyé rẹ̀ pápá mẹ́rin níye mẹ́. Galaxy ìṣègùn ìyá rẹ̀ ló wẹ̀ láyé rẹ̀. Orí ètí mo kù ẹ́ tó. Orí ètí mo wé náà kù ẹ́ tó.
òbí ó ti mọ́ fún wa tó wá tán wá bá sàgùn mẹ́rin kẹ́bù gbogbo. Tótó rámọ̀ bẹ́ẹ̀ tótó rámọ̀ bẹ́ẹ̀. Erakọ̀ ẹ̀wọ̀n ò mọ́.
Wow, easy.
wà nígbàkigbà. Nabila. Àmì òkè níbẹ̀. Àmì òkè níbẹ̀. Ìgbọ́dọ̀ mẹ́ta bọ̀ rẹ̀ lẹ́gùn mẹ́ta wíyẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀sìn pẹ́kí wẹ̀ ní bí ó tọrọ àti ìfúnadí kò sàdébé. Lọ́kì ogun ọ̀sán, bàbá lọ́kì ogun ọ̀sán. CEO Brookside International Limited, Security Product and Surveillance. Iyare wà ní àjò. Iyare wà lájò. Iyare wà ní àjò. Wà ní kọ́ọ̀wì. Iyare wà lájò. ABUD Iyare wà ní àjò rẹ̀. Àwọn wà ní àjò rẹ̀. Iyare wà lájò. Iyare wà ní Iyare àwẹ̀ ìyè. Àwọn wà ní àjò rẹ̀. Iyare wà lájò. Èmi rẹ̀ bàdí lọ́wọ́ wa. Àwọn wà ní àjò rẹ̀. ABUD. Iyare wà lájò. 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 Ajebile. Yare ya. Baba osadebe o, atetewedo. Osadebe o, atetewedo. Baba osadebe o, atetewedo. Osadebe o, atetewedo. International Limited, Atetewedo. Osadebe o, atetewedo. Ojojo happiness ìgbẹ́jọ́ ayọ́rí èmi o. Osadebe o, atetewedo. Ìmàlú kọ́ńté Atetewedo. Osadebe o, atetewedo. Arizona Security Product Atetewedo. Osadebe o, atetewedo. Osadebe Atetewedo. Osadebe o, atetewedo. Arekobiri Atetewedo. Osadebe o, atetewedo. Wasewogo, wasewogo,
Oh
Junior Galadu, Larry Menoria Diame. Baba Larry Menoria Diame, Ayegayoa. Baba Larry Menoria Diame for Capo. Wow.
Ladies and gentlemen, my name is Ace Black. I'm a film producer, film director, musical shooting, whatever concerning entertainment. If you want to do a marriage, you can call on us. We are there for you. And I'm the owner of Ace Black TV on YouTube. The reason why I came to do this interview today is that I came up with an idea with a new platform showcasing your talent, because we have a lot of talent in Edo State and they are being hidden because of no help, no support, no finance. We are the ones doing our things on our own. They are all indoor. So I came up with this idea showcasing your talent for our people in diaspora, for them to know that we have a lot of talent in there in Edo State, for them to know that we have raw talent. So I decided to come up with this new platform, showcase your talent. And bring out people, some young artists to come and perform. And when they perform, I pay the instrumentalist, I pay the engineer who came to record the sound, so that you will hear good sound and feel the good music. And the issue is this platform involves money, and the issue involves money because whatever artist that came to perform, I pay the instrumentalist, I pay the engineer for the sound. Me alone cannot do this. That's why I'm calling the general public, lover of music, my Edo people, please, we need your support, we need your help, we need your promo, because I know with this, Edo music is going far. Please, you cannot support financially. When you see the job, please, you can also share the job. We just started this thing in Benin now. From Benin, we can still go to Ishan. From Isan, we go to Auchi. Just like that. The platform is for Edo State artists. Please, you will see my account number on your screen. Please, nothing is too big, nothing is too small. Please support this project, support this platform. And if you want to do adverts for your business, you want to do adverts in whatever you do, in your activities, like you want to do birthday, you want to do the advert, you want the artist to use you to sing on the platform, call on us. My number is on the screen. Call on us, write me on WhatsApp. Or you want to do marriage, you want them to talk about the event in the platform, we are there for you to do whatever you want us to do. We need support and we want you to be our sponsor. Please, as you do, we know God will richly bless you. Thank you.